ẹ wo arábìnrin tí ó ń sunkún yìí, àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn ní Kaduna wọ́n ti dá ní gbèsè báyìí. Ṣé ẹ rí wípé àwọn ẹ̀yà yìí wọ́n ti fi tiwọn wọ́n ti fẹ́ fi kó bá àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn wọn ní ìrọwọ́rẹsẹ̀ tí wọ́n dá wàhálà lẹ̀. Àwọn Haúsá wọ́n ń ṣèfẹ̀hónúhàn, wọ́n ń já ṣọ́ọ̀bù, wọ́n ń kó indomie, wọ́n ń kó ṣu, wọ́n ń gbé ṣíà, wọ́n ń já AC, wọ́n bà AC jẹ́. Gbogbo àwọn ilé ìtajà ńláńlá ni wọ́n lọ lè já ní Kaduna tó jẹ́ kó rí bẹ́ẹ̀. Àwa là ń béèrè ẹ̀tọ́ wa lọ́wọ́ ìjọba, àmọ́ ìwà táwọn eléèwú yìí nísìnyí ṣó wá bójú mu. Ẹ wo arábìnrin tẹ́ ń wò nísìnyí wọ́n ti dá ní gbèsè o, ta ló fẹ́ dá lókòwò padà? Ta nínú ẹ̀ dùn bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń lọ? Gbogbo wa nínú wo dùn sí. A dẹ̀ mọ̀ pé bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n tẹ́tí gbọ́ wa. À ń fàsìkò yìí a fi ń pe bàbá Bọ́lá Ahmed Tinubu, ẹ jọ̀ọ́ ẹ tètè dá wa lóhùn. Èyí ló máa pé ọjọ́ kejì tí ìfẹ̀hónúhàn ti ń tẹ̀síwájú. Àmọ́ ẹ wá dákun torí t'Ọlọ́run, ẹ má jẹ́ kí àwọn tẹ́ pé tí wọ́n lè ní sùúrù, ẹ má jẹ́ kí wọ́n bà kan jẹ́ kí ẹ tó wá rí sí wọn. Ẹ wo àwọn Haúsá yìí nísìnyí wọ́n ti bà kan jẹ́ gan o ní Kaduna. A dẹ̀ mọ̀ wípé irú ò ní ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ dákun ẹ̀yin ìjọba wa, ẹ dá wa lóhùn. Nǹkan wọn, owó iléèwé wọn, kò sí ní tí ò wọ́n. Ebi ń pa arúgbó, ó ń pa ọmọdé, ó ń pa àgbàlagbà, kò sẹ́ni tébi ò pa, kò sẹ́ni tí kò sínú ìṣòro ní Nàìjíríà báyìí. Ọlọ́run má ba ibi tá a ti ń ráǹfààní, Ọlọ́run má jẹ́ kó dí mọ́ wa. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ̀yin ìjọba wa, ẹ tètè bá wa dìde. Ẹ jẹ́ ká jọ wo fídíò àwọn tí wọ́n ba nǹkan jẹ́. Kẹ́yìn náà kọ́mẹ́ǹtì só yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ ṣé gan. Èmi tí mo sọ̀rọ̀ ní Alfa Ridwan Ayénígbà. That's all happened. They just entered my house. The door, even the door, they put the door out. They back body TV, body fridge, they come out the compressor. Everything that woman is using to live in house, they pack everything, including shoes for them, they pack. They stack my bag, remove my bag that I'm using to put my clothes. Body clothes, carry some clothes, put inside. Back the car inside my box, they carry it around. Allah wallahi ba wani waye wallahi dole a cikin yunwa an kudin mu ne kai canji gwamnati wuce so a canja gwamnati canji hakin mu ne mun dauka duk ana tuta mu ga mun samu kaya a kudi falo wallahi ga hinan kyauta inda min ce da magi ni ba ka ta mu ce da man haka ya ka ajje ine hannun mu ya kai muka dauko ta